Ìgbòho Sunday Òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ọmọ. Ìgbòho Sunday Òòṣà èèyàn kan bí ẹgbẹ̀rún ọmọ. Mo kí gbogbo wa, mo kí ládéládé, bẹ́ẹ̀ ni mo kí lóyè lóyè, mo kí gbogbo ajúnilọ tí wọ́n ti ń darapọ̀ mọ́ wa. Mo kí wa yí pé ẹ kúrọ̀lẹ́ o, ẹ kú dédé àkókò yẹn, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ according to the time tí olúkálùkù wa bá wà. Bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ lé share button. Mo mọ̀ pé ẹ̀yin náà ti máa gbọ́ bí ó ṣe ń lọ. Ẹ bá wa gbọ́ lé share button, ẹ bá wa gbọ́ lé share button, ọwọ́ tẹ̀ fi ń tẹ̀ ní fi gbọ́mọ sí. Ẹ máa bá wa máa share, ẹ máa bá wa máa share. Please like and share. Ẹ bá wa pín, ẹ bá wa pín. Koiki Media, bring the work closer to your doorstep. Akíwa lílé lóko lẹ́yìn odi. Àkú bí ojú ọjọ́ ṣe rí. Come to this side. You can sit down there. Akí ládéládé, bẹ́ẹ̀ ni akí lóyè lóyè. Ẹ má bínú, à ń gbìyànjú láti ṣe fóònù tó wà lọ́wọ́ wa yín. Lọ́wọ́ akọ́lá ní, a kò fẹ́ fi play àwọn kankan ni. Ohun tí ó yẹ kí ọmọ Yorùbá gbé lárugẹ, nítorí pé ẹ mọyì ohun tí ẹ ní. Téèyàn bá dẹ̀ ti wà tí ò mọyì ohun tó ní, nǹkan burúkú ni. Mo kí bá mi olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá kẹpẹ́, ẹ ní ṣubú dànù, àní ẹ ní ṣubú ara, ẹ ní ṣubú ẹ̀mí. Ìjà tí ẹ gbé dání bàbá, ẹ ní fọmọ yín jà, bẹ́ẹ̀ ni ẹ ní fàyà jà. Gbogbo àwa Afẹ́nifẹ́re yín náà à ní bá lọ. Àjọ máa délẹ̀ lérí ni lágbára àṣẹ Èdùmàrè. Ẹ bá mi gbọ́ lé share button. Iṣẹ́ bẹ̀rẹ̀. Ẹni mo dín ẹgbẹ́ olú bàbá wa kádẹ̀ la olú bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ ní mí èmi nìkan mọ̀ ní Sunday Igboho. Ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín ẹ ti gbé ẹ tún pa ẹ tún. Ṣé ń gbọ́ iṣẹ́ àwọn atiláwí? Ẹ jíyàn gbé toyúntoyún, ẹ dìmáàdì fún owó. Èèyàn tó gbé owó wá, after ìgbà yẹn ẹ dìlé ẹnìyẹn, ẹ tún pa ẹnìyẹn, ẹ dẹ̀ yọ̀ǹda aláboyún lórí ilẹ̀ bàbá tiwa. Enough is enough. Enough is enough. Ẹ bá mi gbọ́ lé share button, ẹ bá mi share ètò yìí, ẹ jẹ́ kó go viral, ẹ jẹ́ kó lọ far. Enough is enough fún àwọn atiláwí. Enough is enough fún terrorists. Let's stop call them bandits. Yes, they are not a bandit, they are terrorists. Go and Google it. Terrorists is different than bandits. Ẹ bá mi gbọ́ lé share button, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Go back. Bàbá olóyè ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín. Kúkúlájà mi jẹ́ ò tiẹ̀ dẹ́rù bà yín. Nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pè ra ìjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà. Ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún. Àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù, èmi ni mo ń jẹ́ Sunday Igboho, èmi nìkan mo ń jẹ́ Igboho. Èmi ò dẹ̀ wà fẹ́ nìkan kan, mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì. Nǹkan tí mo ń ṣe lónìí tí mo ń. Ẹgbọ́n tí bàbá sọ, bàbá ní ọpẹ́lọpẹ́ àwọn bàbá wọn ló ń sọ wípé káwọn fi sùúrù ṣe náà, káwọn fi sùúrù ṣe náà. Bàbá wa ní enough is enough ń sìn. Bàbá ní àkókò ti tó, ẹ máa bá wa gbọ́ lọ.
gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ sẹ́lú mi kọ́sẹ́ mọ́ bíire kọ́sẹ́ tó lè gbé lójú ẹkùn láíláí láìsáwò àwọn ìlú mi náà lè mú mi lọ́kùnrin ẹ̀ tó ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlùbàbà yín wá bá yín jà ẹ díyàn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín. That is the fact. A lọ sí Sokoto lọ bá wọn jà, a lọ sí Safara lọ bá wọn jà, bẹ́ẹ̀ ni a lọ sí Maiduguri lọ bá wọn jà, a lọ sí Katsina orí ilẹ̀ bàbá tiwa lélẹ̀. Kí ló dé tí àwọn Atiláwí ń dúnmọ̀ orúmọ̀ wa lórí ilẹ̀ bàbá tiwa? Ẹ máa bá wa ká lọ. Owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyìn yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ ẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn lọ́kùn fúlàní àwọn tó ṣe. Ẹgbọ́n kan tí bàbá sọ bẹ̀rẹ̀ wọ́n ní sẹ́ríkì Fúlàní wà lé ọ̀dọ̀ wọn, wọ́n wá sọ fún wípé àwọn ọmọ yín olóyè Adéyẹmọ Ìgbòho ṣà ń jẹ́ kó yé wípé àwọn ọmọ ẹ ló ń ṣiṣẹ́ yìí, kò dẹ̀ ágìrì, kò sọ wípé kì í ṣe àwọn ọmọ, túmọ̀ sí wípé à ń sọ láti ọjọ́ ẹ̀ á ní gbogbo wọn ló mọ̀ nípa gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí. Yes, àwọn kan ní àwọn kan Fúlàní Ìlọrin, kí ló kàn wá pẹ̀lú Fúlàní Ìlọrin? Let them vacate our land for now. Ká mọ oyè àwátàkù tó bá dẹ̀ jẹ́ ọmọ onílé náà ló wà lára wọn, ká mọ ọ̀nà tá a fẹ́ gbà láti díù pẹ̀lú wọn. Ẹ má bá wa ká lọ. Wọ́n kẹ́ sọ fún pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ pé gbà tẹ́ bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹ̀yìn ni mo jẹ́ àwọn yẹn wá gbé. Mr. Wálé brother mi, ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta, mo gbà ládùúrà pé ẹ ní ṣílẹ̀tẹ̀, gbogbo yín tí ẹ ti ń comment ẹ ní ṣílẹ̀tẹ̀, ẹ ní kó sọ́wọ́ ajínigbé, ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Ẹ bá mi gbọ́ lé share button kẹ́dẹ̀ drop opinion yín. Bàbá mi Sunday Adéyẹmọ Ìgbòho ṣà, ọba ìlú kan, èmi á máa pè wọ́n lé ọba ìlú kan nítorí pé tó bá dé ilé wọn wàá mọ̀ pé ọba ìlú kan ni bàbá. Yes, ọba ìlú kan nìyẹn, ọba ìlú kan ló ń sọ̀rọ̀ yẹn. Ẹ̀yin ẹ lè má mọyì nǹkan tí ẹ̀yin ní, ṣùgbọ́n èmi mọyì ohun tí mo ní. Ẹni tọ́lọ́run fi sí tiwa gẹ́gẹ́ bí mẹ̀sáyà lásìkò yìí, mi mọyì ẹ̀, ó gbé kúdòsì fún kábíyèsí. Mo kí yín sà, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dá. Olóyè Adéyẹmọ Ìgbòho ṣà, mo kí yín o, ẹ ní ṣílẹ̀tẹ̀, ẹ ní ṣubú dànù, ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Bẹ́ẹ̀ ni bàbá mi Ọláwálé, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹja gbé ohun tí a ní, ẹja gbé lárugẹ. Tó bá jẹ́ wípé ọmọ Yíbò ló ní irú bàbá wa Adéyẹmọ Ìgbòho ṣà, never, wọn ò jẹ́ fi báyàn kankan dá, wọn ò jẹ́ fi báyàn kankan dá, wọn ò jẹ́ fi báyàn kankan dá. Kí ló wá dé tí àwa ò lè gbé ohun tí Elédùmarè fún wa tí a mọ yẹ? Ẹ bá mi gbọ́ lé share button, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, agbára Ṣẹ́gun. Wọ́n pa ọmọ yẹn tó gbọ́dọ̀ yẹn sí ẹ wọ́n jà wẹ́tọ̀ ààrẹ ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ tó ń gbé Fúlàní bíbà yóò bá lọ́n gbé ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀kọ́ níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé ó lè jẹ́ òfin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá. Bàbá ti sọ̀rọ̀, bàbá ní kí àwọn Fúlàní jẹ́ kí èyí tí wọ́n ń ṣe yìí wípé kó jẹ́ first and the last, kó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin. Bẹ́ẹ̀ ni your prince ṣe oní 2 hours ti pass, bàbá ẹ̀ ò lè wọnú gbó lọ kojú Fúlàní ni. You are mad fún statement tó sọ yẹn. Ògún ló máa pa ẹ́ dànù. Òun ṣe original prince, tó bá yẹ pé original prince yẹn ò ní sọ̀kọ́ tó sọ yẹn. Pompous card. Ẹ bá òdodo sọ ọ àwọn ọmọ yìí, ẹ bá wọn tètè lọ, ẹ bá ká lọ́wọ́ lé mi. Ta náà pè ní dípò? Òun yẹn kọ́. Kò sí rí. Ọlọ́run bàbá yìí ló ń pè lẹ́fẹ̀ẹ́. Alẹ́ yóò pè. Sẹ́tì pé ẹ pè. Now, Títí
bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún corporate pẹ̀lú àwọn mo láìkẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ò bá gbé lèmi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmọ ẹ̀ àtàbúrò ẹ̀ tán lọ kámọ́lé lóbi tán gbé yẹn mo fún. Kò ó lè sọ fún mi pé just a question àní kó lọ gbé bàbá ti tiẹ̀ lọ kí o lọ gbé bàbá ti tiẹ̀ kó lọ nù gbóná. It's a very simple question. You are Yorùbá. Tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ni Yorùbá ni ẹ́, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ni Yorùbá ni ẹ́, lọ gbé bàbá ti tiẹ̀ kó wọnú gbó. Wọ́n lọ ìlú Ìgbòho kó lọ wo iṣẹ́ tí aláyé mi ń ṣe lọ́nbẹ̀. Kábíyèsí bàbá Ìgbòho ṣá kò ní ṣubú dànù, kò lè yí ẹ gbogbo kọ́kọ́ la máa mú wá sí orí afẹ́fẹ́ this time around. Nítorí pé ẹ̀yin kan wà tó yẹ pé ẹ stupid, ẹ gọ̀. You are stupid. You guys are stupid. Ọmọ àlè ló pọ̀, Fúlàní ló bá ọ̀pọ̀lọpọ̀ ìyá yín sùn. Ọ̀pọ̀lọpọ̀ yín Fúlàní ló bá ìyá yín sùn. Ṣé Ìgbòho ṣàgbówó lọ́wọ́ ẹ̀ láti lọ fi kojú Fúlàní tí ò wá dìde bá iṣẹ́? You are not telling me pé 2 hours ti pass. Ògùn ló máa pa ẹ́ dànù. Mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá pẹ̀lú ra wa. Èmi ọ̀dọ́ wọn tó wá gbé wọn lọ. Sọ fún bàbá ẹ̀ kó lọ rest. This is my real face. Yes, this is my real face. Sọ fún bàbá ẹ̀ kó lọ rest. Ó dẹ̀ lè sọ kan tí wàá fi kọ àgbákò ń rọ̀ lẹ́yìn. Ìrọ̀lẹ́ yìí wàá sọ nǹkan tí wàá fi kọ àgbákò. Torí mi á fi yẹ pé èmi ò ń ṣe ìmáàmù mi dẹ̀ ń ṣe pásítọ̀. Á fi yí ẹ pé ó lè kan àgbákò pẹ̀lú àṣìsọ tó ń sọ ń bíbá ìdí ìrọ̀lẹ́. Ẹ já tẹ̀síwájú. Wákàtí mo ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀. Wákàtí méjì ni mo fún yín. Ṣé mo pé níjọ́ tí wọ́n ti ń ṣe mi wá gbòho mi ń dá sí? Mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára. Bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì. Wákàtí méjì ẹ pa àwọn èèyàn yín, ẹ pa àwọn ọmọ yín yẹn tí wọ́n bá lórí láyà. Àwọn máa yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọ́n ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí. Màá yọ̀ǹda àbọ̀kọ̀ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní. Àbí ṣùgbọ́n ẹ̀yin náà ní wà mí. Èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ iná ṣe yìí lẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ iná ṣe ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ bá àwọn ọmọ iná gbé lùdú alájẹ náà ṣe. Nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé lọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ. Pé bẹ́ẹ̀ náà gbé sí wọ́n gbé pọ́ bẹ́ẹ̀ lóru. Ní ìṣojú Sẹ́ríkì Fúlàní ni olóyè Adéyẹmọ Ìgbòho ṣá ti ń sọ wípé àwọn ọmọ wọn ni wọ́n ṣe ni wọ́n ń ṣiṣẹ́ láàbì yìí. Sẹ́ríkì Fúlàní ò dẹ̀ ágíù. Sẹ́ríkì Fúlàní wọn ò ágíù. Mo kí ẹ̀yàn mi ẹ̀yàn dáadáa. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá wa gbọ́ lé share button. Ọwọ́ tẹ fi ń tẹ ẹ̀ ní fi gbọ́mọ sí. Ọwọ́ tí ẹ fi ń tẹ mo ní ẹ̀ ní fi gbọ́mọ sí. Ìwọ tó bá wá fẹ́ fọwọ́ ara ẹ gbọ́mọ sí, wá sí bíbá kó wá kọ́mẹ̀tì ìranù. Ìwọ tí ó bá ti fẹ́ fọwọ́ ọmọ ẹ tó fẹ́ fi gbọ́mọ sí nítorí pé Ìgbòho gbowó lọ́wọ́ ẹ wípé òun fẹ́ lọ kojú àtìláwí, kò gbowó lọ́wọ́ ẹ o, kò dẹ̀ gbowó lọ́wọ́ bàbá ẹ. Bàbá ẹ dẹ̀ ní tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ọmọ Yorùbá ni. Mo bẹ̀ ẹ́ mo rọ̀ ẹ́ pé bàbá ẹ lọ ní kó lọ fèsì wọn wá àti bàbá ẹ kó ẹrù ogun ẹ lọ fèsì Fúlàní nínú igbó. Yes, ẹ lọ fèsì Fúlàní nínú igbó. Kì í ṣe owó ní Ìgbòho ṣá ò ní tá fi lọ gba tó even kí tẹ́ ń ṣe pé á lọ gba visa ó níwèé ìgbélùú ní Germany. Ọ̀tún ń sọ wípé Fúlàní ò gbọ́dọ̀ pàrọ̀ mọ́. Ẹ̀yin kan ṣe wàá sọ játijàti. Ṣé gbogbo nǹkan lẹ́rù bóyá a máa gbé sórí afẹ́fẹ́ mọ́ ni? We are all mature now. Gbogbo nǹkan kan lè máa rí lórí afẹ́fẹ́. Iṣẹ́ ń lọ. Kò lè yé yín ni. Kò lè yé yín. Iṣẹ́ ń lọ. Ẹ máa bá wa tẹ̀síwájú. Ẹ̀yin ènìyàn mi dáadáa. Ẹ̀yin ènìyàn mi dáadáa. Ẹ̀yin ènìyàn mi dáadáa. Ẹ bá mi tẹ̀síwájú. Kájọ máa gbọ́ lọ. Wọ́n gbé lọ sí Bani. Wọ́n gbé lọ sí ààfin Baálẹ̀ compact.
ibẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n mẹ́ẹ̀kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀lì yẹn báàdẹ̀ yẹn ẹ pè torí yẹn ẹ sọ lọ́dọ̀ fún o ibi tó ti wà kùsánú ìsáàbù àwọn bàbá wa yẹn mò ń bọ̀ mbẹ́ mo kúrò àlùkò àwọn tó ní mi mò ń bọ̀ mbẹ́ anytime from now àwọn wọnú forest yẹn. Ìgbòho Òòṣà fi ọwọ́ gbálẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi ọwọ́ gbálẹ̀ wọ́n dẹ̀ fi kan àyà wọn ni wọ́n búra wọ́n máa wọnú ibẹ̀ yẹn wá láti lọ bá àwọn ará ibi. torí bàtà tí láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn wà ní máa bá yín dàgbà á bá yín dàgbà ṣùgbọ́n náà àkọ́kọ́jọ sọ̀rọ̀ wọ́n. Ìwọ Fúlàní tí o bá fẹ́ wá bá wa gbé pẹ̀lú àlàáfíà má kọjá àyè ẹ má gba àlejò ọ̀ràn wá sí ilẹ̀ Káàárọ̀ Oòjíire tí o bá mọ̀ wípé tó bá ti kọjá àyè ẹ this time around ilẹ̀ Yorùbá tí ẹ mọ̀ lánàá ó ti yàtọ̀ sí ti tèmi nítorí pé ẹ máa rugi olóyin gbogbo nǹkan kan lẹ̀ máa gbọ́ lẹ́nu wa this time around gbogbo nǹkan kan la dẹ̀ máa gbé wá sórí afẹ́fẹ́ ṣùgbọ́n a kò ní ká tún fi lè ká tún fi ṣèkì yín ni ká tún fi jìn yín ká tún kẹ́ mọ̀ pé iṣẹ́ ń lọ. Yes, bàbá mi Mr. Ọláwálé gbogbo wa la trust olóyè ò ń dà lẹ́yìn bẹ́ẹ̀ ni olóyè ò kì í dà lẹ́yìn àwọn tí ẹ̀jẹ̀ Nàìjíríà ti ń ràn lára wọn tí ẹ̀jẹ̀ Fúlàní ti ń ràn lára wọn ló kàn ń fẹ́ máa gbé wa gba kọ̀rọ̀kọ́dú àwa mọ ibi tí à ń lọ nítorí pé olóyè ò ní dá kò ní sọ fún ẹ pé òun fẹ́ ṣe nǹkan bí ilé kó má ṣe bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó gbọ́dọ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bíbà DPO mo dẹ̀ fẹ́ kọ́ wà fẹ́ kíáfù. ẹ máa gbọ́ ẹ̀rín yẹn. DPO inú bàbá DPO. ẹ máa gbọ́ ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá DPO náà ẹ máa wò kan tí olóyè fi kàn ó in fact kò lè sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé àwọn ilé ọ̀dàlẹ̀ ni wọ́n nítorí pé tí DPO yẹn ò bá ṣe ọ̀dàlẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lódodo kò gbowó lọ́wọ́ Fúlàní kò gbowó lọ́wọ́ wọn tó bá jẹ́ pé kò gbowó lọ́wọ́ wọn ó yẹ kó sọ̀rọ̀ lójú ẹsẹ̀ pé olóyè mi gbà kọ́kọ́ lọ́wọ́ wọn o ẹ ti rí bẹ́ẹ̀ yẹn a ní ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ yín ò fi wá kí ìlú Ẹ̀kún ṣiṣẹ́ nítorí pé olóyè wọn ò ní ṣe gbá kan bọ̀ kan nú wọn ò ní sọ pé ẹnìkan jẹ́ ọmọ ọlọ́lá ìlú olóyè máa tú àṣírí gbogbo yín olóyè ò ní sọ wípé ẹ torí pé ẹnìkan bàbá ẹ ti jẹ́ ọmọ gómìnà ibì kan kó wá fọwọ́ bọ̀ ẹ tó bá mú ẹ lídìí àti láwí ọ̀rọ̀ tá à ń sọ yìí ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ fi fẹ́ fọwọ́ sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ pé ọmọ yín ṣiṣẹ́ fún Fúlàní ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ pé ẹ̀yin fúnra ara yín ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ìdí nìyẹn tí ẹ fi wá kí ìlú Ẹ̀kún ṣiṣẹ́ bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ̀ ajá ẹyẹ tó ti gbéra ni ìlú Ẹ̀kún ti lọ ẹ lè dì lọ́wọ́ Koiki Media bringing the world closer to your doorstep gbogbo nǹkan lẹ́ẹ̀ máa gbọ́ mọ́ à ń sọ gbogbo nǹkan a lot of things ń lọ ní abẹ́ aṣọ tí a ní ready láti gbé many things wá sórí afẹ́fẹ́ mọ́ ìdẹ́ ṣe gbogbo nǹkan kọ́ lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́yìn wa ṣe ń lọ trọ́ọ̀sì bàbá mi Adéyẹmọ Ìgbòho Òòṣà má jà sọ́lá wa ẹkùn ọkọ̀ Fúlàní mo gbé fún ọ. ẹ bá ló wáyé o ọmọ kó má sọ ní o ẹ wà fẹ́ kí. ṣé ń gbọ́ bàbá ní ọmọ Ògbómọ̀ṣọ́ ni ọ́ ìyẹn DPO ìlú yẹn ni o DPO ìlú Ìgbòho ọmọ Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n information oríṣi bàbá wípé ó ti gbowó lọ́wọ́ wọn bàbá ó dẹ̀ wà lórí dúróbélé bàbá fi ẹ̀sùn kàn wípé ó gbowó lọ́wọ́ wọn kò lè sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ àwọn ọmọ Yorùbá. ẹ̀fù táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ̀fà fẹ́ kí àfù pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó ohun tó ń ṣe tẹ́ ń sọpọ́tì wọn owó ẹ̀jẹ̀ lẹ́gbàá o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kára gan ìjọba. ṣé bọ́ ọ̀kan tó lóye sàn mẹ́ẹ̀ torí pé a ní olóyè ò ní dáríjì ẹ̀yin tẹ́ rò bóyá ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú Fúlàní tẹ́ jẹ́ ọlọ́lá ìlú àbí ọmọ yín ṣiṣẹ́ pẹ̀lú wọn ẹ mọ orú ènìyàn tó lóye jẹ́nà
gbogbo yín ni olóyè máa tú àṣírí gbogbo yín pátápátá. Gbogbo ẹni tó bá dẹ̀ mú ó máa fi jó.